Ó tó àsìkò fún gbogbo àwa aláwọ̀ dúdú ká mú wọ̀rọ̀kọ̀ ká fi ṣàdá. Gbogbo àwọn tí à ń fọkàn sí pé wọ́n jẹ́ olùgbèjà wa náà ni ọ̀tá tí ò fẹ́ ká rọ́wọ́ mú. Ọ̀rọ̀ Ọlọ́run ní ba'da a'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Wa makaru wa makara Allah wallahu khairul makirin. Bélété bá ń dètè, Ọlọ́run sì máa dẹ́lẹ́kẹ́ kí àṣẹ tọlọ́run ọba kó lè bá àṣẹ ni. Ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Inna Allaha la yumli salima hatta iza akhasahu lam yuflitihu. Ní dájúdájú Ọlọ́run ọba yóò máa lọ alábòsí lára títí tí ó fi gbá a mú. Tó bá gbá a mú kò ní bọ́ ń bẹ̀. Ó pẹ́ tí orílẹ̀-èdè Amẹ́ríkà tó ti ń tan gbogbo ayé. Wọ́n á kó àwọn kan jọ láti orílẹ̀-èdè kan àbí láti inú ìlú tán fẹ́ jálù yẹn gangan, wọ́n á kó wọn jọ. Wọ́n á sì fún wọn ní owó tó tó owó. Níta kàn fẹ́ kẹ́ ẹ máa ṣe náà ni wípé ẹ máa dàlúrú, ẹ máa bàlújẹ́, ẹ máa pa àwọn èèyàn. Wọ́n á kọ́kọ́ gbégbèsè eléyìí. Lẹ́yìn eléyìí wọ́n á wá lọ́ǹchì campaign. Ìyẹn ni pé wọ́n á pe gbogbo àgbáyé wípé ẹ wo ohun tí wọ́n ń ṣe nínú ìlú yìí, tí ìjọba ìlú yìí tó ń ṣe fún wọn. Bẹ́ẹ̀ gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n bá jẹ́ apààyàn láàrin ìlú àbí ká pààyàn níjọ ni, ká ba nǹkan jẹ́ ni, àwọn náà ni wọ́n ń sanwó wọn tí wọ́n fi ń ba ìlú jẹ́ káàkiri. Lẹ́yìn eléyìí tán bá wá lọ́ǹchì campaign tán pé gbogbo àgbáláyé tán, wọ́n wá sọ yìí pé àfi káwọn rí wípé àwọn bá ọmọ ìlú yẹn gba òmìnira lábẹ́ ìjọba yẹn. Bẹ́ẹ̀ sì ni gbogbo ohun tí à ń wí wọ̀nyí, àwọn apá kan tó jẹ́ wípé wọ́n kóra wọn jọ, àwọn bíi mélòó yẹn ni wọ́n jọ mọ̀ wípé ní táwọn fẹ́ ṣe ní kéṣe tó hàn sí gbogbo àwọn aráàlú Amẹ́ríkà. Irú ẹ̀ náà ni wọ́n fẹ́ ṣe fún orílẹ̀-èdè Iran. Wọ́n fẹ́ yan olórí látọ̀dọ̀ ara wọn fún Iran. Iran ò gbà. Torí ẹ̀ náà fi fún wọn ní sanction wípé wọn à gbọ́dọ̀ ta ọjà wọn sí àgbáyé. Wọ́n ṣe bẹ́ẹ̀ fún Iran. Síbẹ̀ náà Iran ń rọ́jú mú ìyà yìí mọ́ra. Wọ́n wá gbé àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé yìí. Àwọn náà ni wọ́n ní àwọn tí wọ́n ń pààyàn nínú ìlú yìí. Àwọn náà ni wọ́n tún ń rú àwọn aráàlú nídìí jáde wípé ẹ bọ́ síta wípé ìjọba yìí ìnira rẹ̀ ti pọ̀ jù. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ́ǹchì campaign fún gbogbo ayé. Nínú campaign tí wọ́n lọ́ǹchì, wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa Iran. Wọ́n wá invite obìnrin kan tí máa sí Alilejah. My name is Masih Alinejad. I am a woman from Iran. Mr. President, Excellency, members of the Council, I am honored to be invited by the United States to testify before United Nations Security Council. I am here today to warn you, on behalf of millions of Iranians, what is needed now to bring justice to those who order massacre in Iran is real and concrete action against a regime that do not understand the language of diplomacy. The United Nations has failed to respond with the urgency this moment demands. The Security General himself has not spoken publicly against the massacre unfolding in Iran. Only a written statement through his spokesperson, silence at this moment, send a signal, send a message to the killers of young protesters alongside their family members. I strongly believe that the regime in Iran heard the clear message from the Secretary General. I think the members of this body have forgotten the privilege and responsibility of sitting in this room. Secretary General, I know you hear me. I want to directly talk to you. Why are you afraid of the Islamic Republic? Millions of unarmed Iranians, innocent and unarmed protesters, have been silenced with bullets, mass arrest, prison, and a total communications blackout. No internet, no cell phones, and no landlines. They put Iran in a total darkness. I am here to bring their voices here in this room. I am here to tell you that a brutal slaughter has taken place in my beloved homeland, Iran, and it will get much worse if the world do not take serious action. Iran
is facing a nationwide uprising that cuts across Iran, across this society, with a clear demand to end Islamic Republic. Ẹ rí i pé arábìnrin yẹn kì í ṣe ìjọba Iran ló fi ránṣẹ́, kì í ṣe aráàlú Iran lápapọ̀. Kò ṣe yí pé àwọn Amẹ́ríkà ni wọ́n pè wá sí ìjókòó yẹn láti sọ ohun tí yóò lè mú ẹ̀rí jáde wípé n tó fẹ́ mú káwọn lọ jálu ìlú Iran náà lélẹ̀, tí kì í bá ṣe wípé Ọlọ́run tó ṣetán láti gbé àánú rẹ̀ dìde. Wọ́n á wá béèrè fún àwọn owó kan nínú bọ́jẹ́ẹ̀tì ìlú Amẹ́ríkà pé owó wọ̀nyí àwọn láti fi máa ran àwọn obìnrin àti àwọn tí wọ́n ń yàn jẹ lọ́wọ́ nínú ìlú yìí. Wọ́n gbogbo owó ńláńlá tí wọ́n bá yí ṣùbọ́tà wọ̀nyí kí ni tí wọ́n fi ń ṣe? Wọ́n fi ń ra nǹkan ogun tó lágbára láti lọ́ọ́ máa fi jálu àwọn ìlú wọ̀nyí ni. Bí rọ́bà lọ lógún ọdún, ọjọ́ kan ṣoṣo lòtítọ́ ọba o. Scott Perry láti American Republican Congress ó gbé ọ̀rọ̀ yìí jáde. Who gets some of that money? Does that name ring a bell to anybody in the room? Because your money, $697 million annually, plus the shipments of cash funds madrasas, ISIS, Al-Qaeda, Boko Haram, ISIS Khorasan, terrorist training camps. That's what it's funding. If you think that the program under Operation Enduring Sentinel entitled Women's Scholarship Endowment, which receives $60 million annually, or the Young Women Lead, which gets about $5 million annually, is going to women who, by the way, if you read the Inspector General's report, is telling you that the Taliban does not allow women to speak in public. Yet somehow you're believing, and American people are supposed to believe, that this money is going for the betterment of the women in Afghanistan. It is not. You are funding terrorism, and it's coming through USAID. And it's not just Afghanistan. Yorùbá bọ̀ wọ́n ní bálágbẹ̀dẹ bá ń lórí gbọmọgbọmọ lójú kan, ó ní tó fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni. Àwọn ọmọ adúláwọ̀, àsìkò tó káyé dojú ìjà kọra wa lórí àwọn nǹkan tí ò lẹ́tọ̀ọ́ kájà lé lórí. Ó yẹ kí oníkálukú náà fi ti Amẹ́ríkà yìí kó fi ṣe àríkọ́gbọ́n, ká sì mọ́ wulẹ̀ ṣépè fún àwọn ìjọba wa mọ́. Eléyìí náà ti jẹ́ kó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jẹ́ olórí, a sọ pé gbogbo wọn náà ni wọ́n dá o, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ míì tó bá fẹ́ ṣe dáadáa kò sí àyè fún un, torí pé tí Amẹ́ríkà bá pa láṣẹ fún wọn náà láti tẹ̀lé. Gbogbo ẹni yóò tó bá sì jẹ́ wípé àríjẹ nídìí mọ̀dàrú lòun náà, kó fi ti Donald Trump kó fi ṣàríkọ́gbọ́n, kó náà jáwọ́. The United States says it has suffered heavy losses and does not want war with Iran, acknowledging that Iran is very powerful. We already knew they would eventually give up, which is why we did not step back. Now the enemy must have realized. Now no one is ready to support us, which is why we have accepted defeat. We request Iran to show mercy on us.